Hi everyone, welcome to my channel. Ṣẹ́rí ìkan tí oṣù aláràn ọ̀sẹ̀ àfibisólóore fẹ́ fi kọ́ àwọn èèyàn lọ́gbọ́n láti lè kọ́ kẹ́mẹ́ lójú ọ̀sẹ̀ àfibisí olóore. Ó sọ̀rọ̀ nípa pé ká má dalẹ̀. Títí bẹ́ẹ̀ àṣẹ̀ṣẹ̀ yọ ọ̀gẹ̀dẹ̀ ní fojú jàrán adébákó nítajì ọ̀lẹ́lẹ́ tó gúké tó yarọ tó fọ́ lójú tí wọ́n dẹ̀ náà máa dépò bàbá rẹ̀ ọ̀sẹ̀ àfibisólóore lòdù fáyàn. Báwo ló ṣe fẹ́ dé ọ̀dọ̀ olóde orípò bàbá ó tó àwọn àwo lọ. Gbà tó dọ̀dọ̀ àwọn wọn dáfá wọn ló máa dọ́lọ́ ó máa dépò bàbá ẹ̀ ó ní níbo náà ti ń fi afọ́jú àbí adẹ́tẹ̀ abẹ́ ní gúké báwo ló yẹ máa fi jọba. Àwọn oníkóṣètù tó bá ti ṣe tutọ́ kó máa gbẹ́bọ lọ sí inú igbó yẹn ó máa rí wòsàn bẹ̀. Ibi ó ti ń gbé ẹbọ yẹn lọ ó wọnú igbó kìjikìji ó gbẹ́bọ yẹn kalẹ̀ ó wọ́ débẹ̀ ó gbé kalẹ̀. Bí arúgbó ọkùnrin kan ṣe yọjú sí nìyẹn pé kí ló ṣẹlẹ̀ ó ní nǹkan bàbá so ti bẹ́ẹ̀ arúgbó yẹn bá yíra padà ló bá di èrè ńlá òjòlá. Ó bá gbé ọba yẹn ó gbé mì ó pọ̀ onítajì ọ̀lẹ́lẹ́ ìkéyìn ẹ̀ ṣe kí ni ó pòórá ó tún gbé ó tún pọ̀ kalẹ̀ ẹ̀tí ara ẹ̀ ṣe kí ni ó pòórá gbogbo nǹkan tó wà lára ẹ̀ pé ó wá ní ìwọ onítajì ọ̀lẹ́lẹ́ o ó ló máa dépò bàbá o ó ní ṣùgbọ́n kó wo àyíká yìí o ó ní kò sí bó ṣe fẹ́ pọ́ láṣẹ fẹ́ bò ní ojú tó kó mọ̀ dé inú igbó yìí o ó dẹ̀ lọ́dún kan tí wọ́n máa ń ṣe ìgbà tó padà dé lọ́ máa ó ti di kíní báyìí fi jọba nìyẹn ó dẹ̀ lọ́dún tó máa ń ṣe tó yẹ pé wọ́n máa ń pẹran fún ní lọ́dọọdún tí ó ti yé báyẹn ó ti wá pẹ́ ó wá wọ ẹran káàkiri wọn rẹ̀ ẹran mú ó wá padà ní wá bí ó ní ẹ wá lọ́nu gbó báyìí ó lè máa bá kankan bẹ̀ nígbà dénú gbó ọkùnrin yẹn bá jáde sí wọn ó ní ta ló ní ká ó ní ká padà kán lọ́ọ́ báyìí pé ṣé kò gbàgbé àdéhùn àwọn ni a tún padà lẹ́lẹ́ àwọn ọ̀rẹ́ náà pa pé ẹnìkan làwọn rí pé kí ni ó ní ká lọ ó lè má dá lónìí gbòòrò kẹtẹ bá ti rí bójú nǹkan kẹ pa tó tẹ́ bẹ́ẹ̀ ó wá dé pàgbò ya ọmọkùnrin yẹn ṣe yíra padà bó ṣe di òjòlá nìyẹn padà wọ́n ṣe pa kínní yẹn nìyẹn bó ṣe kó wá sáàfin nìyẹn gbé wá sáàfin nìyẹn á sì á jẹ́ á ti yá dànù gbogbo àwọn eegun àṣàlẹ̀ ìjẹgun mọ́ oúnjẹ gbogbo àwọn egun kìíní yẹn ló bá ń parapọ̀ wọ́n parapọ̀ bó ṣe di òjòlá padà nìyẹn bó ṣe padà lọ sínú ààfin yẹn bó ṣe gbé onítajì ọ̀lẹ́lẹ́ ó gbé mì ojú ẹ̀ fọ́ padà gbogbo nǹkan tó wà lára yẹn bá dá padà ó ní kò yẹ ká máa fi ibi sólóore bó ṣe lọ nìyẹn àwọn àgbà táwọn olùmọ̀ọ́dé bá ṣe lé kó lórí ìtẹ́ ó ní bẹ́ẹ̀ làwọn babaláwo ṣe ń fẹ́ irun rere kífá yí àṣẹ̀ṣẹ̀ yọ ọ̀gẹ̀dẹ̀ nífojú jàrán adébákó onítajì ọ̀lẹ́lẹ́ tó ń gúké kó ń yarọ tó ń fọ́ lójú àṣẹ kéèyàn mọ́ dalẹ̀ ṣe rí Ifá ẹ̀kọ́ pé ká mọ́ dalẹ̀ ẹnikẹ́ni ká mọ́ dalẹ̀ ìyàwó kíyàwó má dalẹ̀ ọkọ ká mọ́ dalẹ̀ ọ̀gá kọ́gá náà mọ́ dalẹ̀ ọmọọṣẹ́ gbogbo bí pòtá ká mọ́ dalẹ̀ ọ̀rẹ́ sotí àdéhùn tá a bá dẹ̀ sọ ká máa tẹ̀lé àdéhùn tá a bá ti lè múṣẹ́ ẹ má yẹ ká ṣe fọ́mọ ẹ̀dá o ẹni má dẹ̀ ṣe wá ní oore ká má fi ibi san o torí pé gbogbo nǹkan tá a bá ṣe pátá a máa kẹsẹ̀
sotí bẹ́ẹ̀ ìmọ̀ràn tí mo fẹ́ gbà pé tó mo fẹ́ kẹ́kọ̀ọ́ ni pé ká má dalẹ̀ ká dẹ̀ má fi ibi sólóore ọkà abalẹ̀ ìwọ náà tó dẹ̀ wá òfin tiẹ̀ sílẹ̀ dọ́sẹ̀ lẹ́ni Elédùmarè ní gbọ́ tí wọ́n adéwákẹ́ ẹ̀mí lẹ́ńgẹ́ kó sáwúrè lọ́ àwòyè ẹ̀mí lẹ́ńgẹ́ adé wàrà lọ́ àwòyè oyè rere ara máa bá nínú ọmọdé òwúrọ̀ ilé tó fi sílẹ̀ tó fi wá bí láyọ̀ ló fi lé sí láyọ̀ ló máa padà bálé o àdáwọlé àwa yọrí sí rere o wọ́n lò ní wá kábàámọ̀ bó ṣe ń gbèsè ṣe lárugẹ tó ń gbèrè Yorùbá lárugẹ òní dẹ́ni ẹ̀tẹ́ o ẹ̀làmóyìnbó rú ẹ̀làmóyìnbó yè ẹ̀làmóyìnbó ṣiṣẹ́ o.